Ṣé ẹ ti gbọ́ ti sẹ́nitọ́ tí Ṣòun rọ̀ lóyè? Kábíyèsí aláyélúwà Ṣòun ti ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Àfọlábí Ọláoyè ti pàṣẹ pé kí sẹ́nitọ́ àná láti ìpínlẹ̀ Ọ̀yọ́ Hamzat Ayọ̀adé Adéṣeun tí wọ́n fi jẹ oyè máyégún lọ rọ́kúnlé báyìí lórí ẹ̀sùn ìpàṣípààyọ̀ owó. Ọba Ghandi sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí akọ̀wé ààfin ọba Tóyìn Àjàmú fọwọ́ sí. Ó ní òun ti gba ìlẹ̀kẹ̀ oyè lọ́wọ́ aṣòfin tẹ́lẹ̀ ọ̀hún ní wàràǹṣeṣà lọ́jọ́ 23 oṣù kẹta ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí Ọba Ghandi ṣe sọ, Ọláoyè Adéṣeun ní ìhùwàsí rẹ̀ kò bá ìdí àti ìrètí tí wọ́n fi yàn sípò mu rárá. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Adéṣeun kò bọ̀wọ̀ fún òfin ìlú àti ti ààfin. Bákan náà ló ti fọwọ́ pa idà ọba lójú láìmọye ìgbà. Ọba Ghandi ti wá ní kó fìdí mọ́lé títí ìgbésẹ̀ tuntun yóò fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀.